Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. Ọgbọ̀njọ́ oṣù kẹwàá ní ìrìn àjò gbé iléeṣẹ́ Ọ̀sánlọ̀ TV mọ́nà ìlú Kétu títí tá a fi dé Calvert tààràtà ilé ìgbafẹ́ Celine Hotel tó wà nílùú Kétu ńlá kalẹ̀ sí o látàrí àkójáde sinimá kan tí wọ́n porúkọ ẹ̀ ní ìṣẹ̀ṣe láti ọwọ́ arábìnrin Ìjọ̀sú Èjìní tí gbogbo yìí mọ̀ sí ìyáàfin, ọ̀kan lára àwọn akọ̀tàn tó tún jẹ́ olùgbé fíìmù jáde eléyìí tó ṣe sinimá kan tó jẹ́ àrà ọ̀tọ̀ táwọn òṣèré orílẹ̀-èdè Benin àti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kópa ńbẹ̀. Iléeṣẹ́ Ọ̀sánlọ̀ TV bá wọn wà ńbẹ̀ láti mọ bí nǹkan ṣe ń lọ. Bàbá ọjọ́ náà tí ó ṣetán láti ṣe àtìlẹ́yìn fáwọn òṣèré tó wà nílùú Kétu ló sọ di mímọ̀ wípé inú òun á máa dùn lọ́pọ̀lọpọ̀ bí àwọn òṣèré bá ń tẹ̀síwájú báyìí. Ó kàn mí nú lórí bí àwọn iṣẹ́ wọn kò ṣe máa dé ìlú Kútọ́nù bíi tàwọn tó wà nílùú Kútọ́nù àti gbogbo agbègbè ẹ̀. Olóyè Adékànbí Rẹ̀mọ́ tó ní ilé ìgbafẹ́ Celine Hotel nílùú Kétu ló sọ ilé ìdí mímọ̀ níbi ayẹyẹ yìí. Orin ìpìlẹ̀ tó jẹ́ orin ẹgbẹ́ náà, ìyẹn orin ẹgbẹ́ Fenafkadi ló gbẹnu àwọn ọmọ ẹgbẹ́ náà kan níbi tí alága ẹgbẹ́ náà ní sáà yìí olóyè Burij Àyìnlá ti wà ní ìkàlẹ̀. President Isiaka Adéwálé Ganiyu tí ń ṣe alága ẹgbẹ́ Fenafkadi tí ó jẹ́ ti ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́, òun náà kò gbẹ́yìn láti wà ní ìkàlẹ̀. Onírúurú àwọn eré ọlọ́kọ̀-ò-jọ̀kan ló wáyé níbi tí a ti rí òṣèré Adémaìtì pẹ̀lú Sodiq Alao tí wọ́n fi eré pẹ́ta níbẹ̀. Àwọn òṣèré ìlú Kétu bíi Tomiski, Shesko Alagbe àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú kò gbẹ́yìn láti kópa nínú ayẹyẹ ìṣíkásẹ́ẹ̀tì tá pè ní ìṣẹ̀ṣe láti ọwọ́ Ìjọ̀sú Èjìní tí gbogbo èèyàn mọ̀ sí ìyáàfin. Nínú gbólóhùn ìkíni káàbọ̀, arábìnrin ìyáàfin ṣe lálàyé pé inú òun dùn lọ́pọ̀lọpọ̀ bí àwọn èèyàn ṣe jáde lọ́pọ̀ yanturu láti wá bá òun kópa níbi ayẹyẹ ìkókásẹ́ẹ̀tì òun jáde ní gbọ̀ngàn ayẹyẹ ilé ìgbafẹ́ Celine Hotel nílùú Kétu lọ́gbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2021. Àwòkọ́ Alákétu nígbà tó ń sọ̀rọ̀ ó bẹnu àtẹ́lù bí àwọn èèyàn kan ṣe ń fi ojú tí kò tọ́ wo àwọn òṣèré nílùú Kétu lọ́wọ́ yìí pẹ̀lú àwọn ìwà tí wọ́n ti wù èyí tó ń tàbùkù bá ẹgbẹ́ ọ̀hún lọ́wọ́lọ́wọ́. President ẹgbẹ́ Fenafkadi ní ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ olóyè Ganiyu Isiaka Adéwálé ó bá iléeṣẹ́ Ọ̀sánlọ̀ TV sọ̀rọ̀ ẹgbẹ́ láyé ọ̀rọ̀ tí wọ́n ṣe. Iṣẹ́ tíátà ó wọ̀nà ṣẹ̀ṣẹ̀ wa ọ̀rẹ́ rí tàgé ni ó wọ̀nà náà yẹn àṣà wa yàwá kò sì gbọ́dọ̀ bí kó parun ọ̀dí apá kan mú náà ẹ̀ ní bẹ́ẹ̀ bá wo gouvernement yìí wọ́n tó lónìí apá kan wọ̀nà náà yẹn ń pèlè ministère de la culture. Donc bí àwa ọlọ́rẹ̀ rí tàgé làbá mú ìyẹn kan ṣe wọn kó má pè lọ́lẹ̀. Ayẹyẹ ọ̀hún ó jẹ́ ìdùnnú ńláńlá fún tonílé tàlejò tọkùnrin àti obìnrin eléyìí tí wọ́n fi ìdùnnú wọn hàn lórí bí sinimá yìí bó ṣe láàmìlaka tó tí gbogbo àwọn èèyàn sì bá arábìnrin ìyáàfin Ìjọ̀sú Èjìní yọ̀ lórí iṣẹ́ yìí. Àkàkàtà àwọn ẹgbẹgbẹ́ ló yọjú síbẹ̀ láì gbàgbé àwọn alága àti àwọn lẹ́ẹ̀kan láwùjọ èyí tó láǹfààní láti kópa nínú ayẹyẹ náà. Samuel Ajayi ló darí ètò ìtàn má lè gbàgbé ni nínú ìgbé ayé arábìnrin Ìjọ̀sú Èjìní tí gbogbo èèyàn mọ̀ sí ìyáàfin àti gbogbo ẹgbẹ́ Fenafkadi tí ó wà ní ìkàlẹ̀ tàwọn lẹ́ẹ̀kan tó wà ní ìkàlẹ̀. Ìdùnnú àti ayọ̀ ní ọ̀gá àgbà tó ní ilé ìgbafẹ́ Celine Hotel bàbá wa Adékànbí Rẹ̀mọ́ ó fi dìde ní ìjókòó níbi tí ayẹyẹ ọ̀hún tó lọ sópin. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sánlọ̀ TV pẹ̀lú ntaari mú wá fún yín níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ fíìmù tá pè ní ìṣẹ̀ṣe nílùú Kétu lọ́gbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2021. Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.